orúkọ tèmi ni Alhaji Dauda O Alifa ńlá. Ní tí mo fẹ́ sọ yìí gbogbo ẹnu mo fi sọ lẹ́yìn àwọn bàbá kálà láti gbàtàrà bàbá ò ti yá ó kọ àwọn ọmọ àtẹ̀mí èmi mo ríra mi orí kódà ìjọ sátọ̀dé ó yẹ kí gbà tí mo kúrò níbi tí ń lọ yẹ kí n dọ́dọ̀ wọn á ní kí n kọ́ lọ bí súná náà níta bá rí bí súná kí n tún lọ fún bàbá mi padà síbẹ̀ ìjọ Sunday tí mo mọ̀ pé ní padà lọ́bẹ̀ ni wọ́n pè mí pé bàbá jáde láyé mo súnmọ́ bàbá dáadáa bàbá pè mí nìkan bí oṣù kan sísìn sẹ́yìn pé ètò tí mo ń ṣe inú àwẹ̀ o ó ràn mí lọ́wọ́ lọ́dún yìí tọ́lọ́dún tó kọjá ní ọdún 2017 a ṣètò kan pẹ̀lú àwọn ọmọ àti fámìlì pátápátá pé a fẹ́ ṣe ọjọ́ bí fún bàbá wa kálà tá a fẹ́ má sọ tá a fẹ́ mú gbogbo ẹ̀ kódà àti bẹ̀rẹ̀ ètò yìí níjọ́ tá a fẹ́ ṣe interview àti ṣe interview yẹn gan ó wà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ní àbá sì filẹ̀ kó dọdún tí ń bọ̀ tọ́lọ́dún tí ń bọ̀ làwọn ó pé 80 years wọ́n sọ fún wa jọ náà tí ìbá gbàgbé tọ́ bàbá dáadáa ní sí gbogbo wa bàbá tó fẹ́ràn ọmọdé ó fẹ́ràn àgbàlagbà ni bàbá tó máa ní kíní kan tágbàlagbà ò ní bàbá àwọn ìfẹ́ kára ó níyàn ó dá wa lójú pé Ọlọ́run ní fara ní àwọn náà bàbá dáadáa ni wọ́n jẹ́ sí gbogbo wa nínú àwọn kan pàtàkì mọ́ni gbàgbé tí bàbá ṣe pàtàkì jù láàrin àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tí a bá ń sọ Yorùbá lórílẹ̀‐èdè Benin lẹ́ni ní orí tẹlifíṣàn amóhùnmáwòrán bàbá wa kálà ló ṣe èyí nìkan ju tó oníṣẹ́ lọ́tọ̀ tọ́lọ̀ ń gbọ́dọ̀ wò pé àwọn iṣẹ́ mọ́ni gbàgbé ni àwọn lẹ́ni àkọ́kọ́ bàbá yẹn tó máa ṣiṣẹ́ torí owó la ilaha illallah tó bá fún bàbá níbi àkó méjì bàbá ẹ dákun ẹ bá a sọ àfẹ́sẹ̀ náwó ẹ̀yin lẹ́tọ̀ ló bá bàbá ẹ bá sọ máa ti ṣe bàbá tó máa sọ ọ́ dà ìgbà tí ìtì rí yín ní mí mọ̀ pé ẹ̀ tí ì ṣe kí n máa sọ lọ náà ni eré àpò méjì bàbá bá dúró pé àwọn fẹ́ lu àgbàlagbà àwọn kọ́lé wọn kọ́ àṣẹ ọkàn wọn sì balẹ̀ ju bó ṣe wà yìí lọ àmọ́ àdúgbò Ọlọ́run pé Ọlọ́run ṣe oore mọ́ni ìgbà fún bàbá bímọ wọn lọ́mọ ọmọ wọn tún gbáyé ṣe rere èyí náà ti tó lọ́tọ̀ àdúgbò fọlọ́run ara àwọn ọmọ ẹgbẹ́ amúlùdùn làwọn náà mo tẹ̀ jẹ́ pé àti ìlólórí àti ìlọ́gà àti ní kankan àkàkọ́ra wájọ síbẹ̀ náà ni àjọ ṣètò náà ni ẹ rí i pé lẹ́yìn báwọn afa bá lọ tán bàbá ní ó dúró bẹ̀ níbí yóò ti dá sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá wa amúlùdùn ló gbélé ìkalẹ̀ lẹ́fí rí tẹ́ ẹ̀ rí ó sì dá mi lójú pé pẹ̀lú lẹ́yìn eléyìí kú kọ́lá tó ṣe mọ́ o iyigi nǹkan dùnú àmọ́ sílẹ̀ láàmú pàtàkì ní amúlùdùn bẹ́ẹ̀ nìkan ọ̀bá sínú amúlùdùn èmi á máa sọ pé èèyàn pàtàkì tó lọ́fẹ́ lọ́wọ́ pàtàkì ìhun tó fẹ́ pàtàkì ara rẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ pé òun gbọ́dọ̀ wà ní ètò pàtàkì tó lótò pàtàkì lámúdù bọ́ bá èèyàn pàtàkì tó lóun ní sínú pàtàkì ajápọ̀lọ́wọ̀n pàtàkì ń tọ̀hún àwọn tó lọ́wọ́ pàtàkì lámọ̀ pàtàkì àfiwánú pàtàkì wò ní bàjẹ́ láéláé.